mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé mo lójú tẹ fún òwa ojú náà ní fún etí tẹ fún gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí onílàmà gbálẹ̀ tá gbàtà ta ní ká wá sọ bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ká wá mú wá sóti ìgbọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ìkànnì yìí orúkọ oníròyìn kò fìgbà kankan kò fi yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ṣáájú ká tó máa bọ́ sínú agbami ìròyìn ẹja pẹ̀kẹ́lu kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí. Látàrí ayẹyẹ ọdún òmìnira torílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe lénìí níṣe ni Àtíkù Abubakar ti sọ̀rọ̀ sókè nípa ìjọba èyí tó wà lóde yìí. A kò tí ì ní òmìnira rárá o àfi ìgbà tí ìjọba bá tó káwọ́ àwọn afiniṣòwò àti àwọn agbésùmọ̀mí ìyún tètò ààbò bá tó gbópọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Olúwo ti ìlú Ìwó òun ló sọ èyí di mímọ̀. Ọwọ́ mi má kànga kúrò nínú ẹ̀sùn ìkówójẹ mo sì ṣetán láti fi Kùránì búra sí i. Ẹni tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna òun ló sọ bẹ́ẹ̀. Látàrí ìwọ́de ìfòpinsí ìjọba burúkú àti ọ̀wọ́ngógó oúnjẹ tó ń lọ lóde báyìí èyí tó wáyé lónìí níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau òun ló ti fi páńpẹ́ òfin mọ́ àwọn olùfẹ̀hónúhàn 5 kan ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìpínlẹ̀ Kaduna ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn ọmọ Yorùbá ni àwọn ọ̀dọ́ kan ti ṣe bẹ́ẹ̀ dáná sun báyìí ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ìfàǹfà tó wáyé láàrin ìran Yorùbá àti Haúsá ìpínlẹ̀ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Látàrí ayẹyẹ ọdún òmìnira yìí tó wáyé lónìí níṣe ni Àtíkù Abubakar ló ti sọ̀rọ̀ sókè nípa ìjọba tó wà lóde lónìí. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì tún jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú PDP èyún Alhaji Àtíkù Abubakar òun ló ti sọ̀rọ̀ jáde sókè báyìí lásìkò tó ń bá nínú èyí tó fi sójú ẹ̀rọ ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter. Ibẹ̀ ni Alhaji Àtíkù Abubakar ó ti sọ bẹ́ẹ̀ tó ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ nípa bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe ń gba òmìnira èyí tó ṣe déédéé ọdún 64 lókè èèpẹ̀ lénìí. Gẹ́gẹ́ bí àlàyé tí Àtíkù Abubakar ṣe ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni ó jẹ́ ìjọba tó já sí wípé wọ́n ti jingiri nínú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo èyí tó ń là lé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́. Ó ní bí ìṣèjọba àwarawa bó ṣe já sí wípé ó pé ọdún 25 lókè èèpẹ̀ báyìí ó ní níṣe ni ó yẹ kí ìjọba tó wà lóde kí wọ́n máa fi ààyè àti àkóyawọ́ tó péye nínú òtò òṣèlú èyí tí ó máa wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n ìjọba tó wà lóde lónìí lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú APC ó ló já sí wípé wọ́n ti sọ ìjọba náà di tàwọn nìkan tó já sí pé tàwọn nìkan òun náà ni wọ́n ń lò tó sì já sí pé tiwọn nìkan òun ló wà lóde báyìí. Nígbà tó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ó ní kí orílẹ̀-èdè kan tó lè ní àlàáfíà níṣẹ́ ló yẹ kán fi àyè sílẹ̀ fún ẹgbẹ́ òṣèlú míì láti jọ máa jíròrò àti jọ máa gba iṣẹ́ ní ọwọ́ ara wọn. Ó ní ṣùgbọ́n ìjọba tó wà lóde yìí àwọn gan-an wọ́n ń lo agbára wípé àwọn làwọn wà níjọba tó ìjà sí pé gbogbo ètò òṣèlú àti ètò ìdìbò tó ń wáyé níṣe ni wọ́n lo ọwọ́ agbára tí wọ́n fi ń lò ó sí àpò ara wọn. Bákan náà ni Àtíkù ṣe bẹ́ẹ̀ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n kú ọdún òmìnira èyí tí orílẹ̀-èdè Nàìjíríà tó gbà tán ṣe ayẹyẹ rẹ̀ lénìí. Ó sì rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká sì ní àfojúsùn láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú èyí tó lè wa ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà débùté ògo. Alhaji Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀ lójú òpó X rẹ̀ lénìí. A kò tí ì ní òmìnira rárá bẹ́ẹ̀ ni àti ẹ̀ tí ì súnmọ́ òmìnira o àfi ìgbà tí ìjọba bá tó káwọ́ àwọn agbésùmọ̀mí àti afiniṣòwò nílẹ̀ yìí.
olúwo ti ìlú Ìwó òun ló sọ èyí di mímọ̀. tẹ́lú ti Ìwó èyún olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí olóṣọ ọ̀rọ̀ léde síta ní kété tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá gbọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbólóhùn tán lówùúrọ̀ yìí láti fi ṣe ayẹyẹ ọdún òmìnira ètí orílẹ̀-èdè Nàìjíríà gbà ńṣe ni orí adé ọ̀hún ìyún olúwo ti ilẹ̀ Ìwó òun náà sọ̀rọ̀ jáde sókè ó ní òun bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yọ̀ òun sì bá wa dunnú lórí òmìnira èyí tí à ń ṣe ayẹyẹ rẹ̀ yìí ó ní ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà lójú tòun kò tí ì ní òmìnira rárá bí kì í ṣe wípé ìgbà tí ìjọba àpapọ̀ tán bá tó káwọ́ àwọn ènìyàn tí wọ́n ń jiyàn gbé sowó yìí tí wọ́n sì ń fi ẹ̀mí ẹlẹ́mìí ṣe ètùtù ọrọ̀ onígbà náà ní orílẹ̀-èdè Nàìjíríà ló tó ní òmìnira olóòtú ìlú Ìwó olóṣọ èyí di mímọ̀ láàfin rẹ̀ nílùú Ìwó lẹ́ni lásìkò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí yìí pàápàá jùlọ nípa bí ètò ààbò bó ti ṣe bẹ́ẹ̀ tó mẹ́ẹ̀ òní ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún gbogbo àwọn ènìyàn ó ní ìṣèlú yẹ kí ìjọba múra sí ètò ààbò pàápàá jùlọ nípa àwọn tí wọ́n máa ń jiyàn gbé láti fi ṣe òtútù ọrọ̀ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà nínú àlàyé tó ṣe ó ní gbogbo àwọn ènìyàn tí wọ́n tẹ ẹ̀jẹ̀ wọn sílẹ̀ yìí níṣe ni ẹ̀jẹ̀ wọn ń béèrè lórílẹ̀-èdè Nàìjíríà tó sì já sí wípé òun náà ó ń fa kùdìẹ̀kudiẹ tó ń dé bá orílẹ̀-èdè yìí ó ní kí ìjọba àpapọ̀ kí wọ́n sán ṣòkòtò wọn dáadáa nípa ètò ààbò tó péye pàápàá jùlọ kí wọ́n lè máa fi páńpẹ́ òfin àti ìdájọ́ tó péye fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá kẹ́fì pé wọ́n ń jiyàn gbé àbí wọ́n ń lo ènìyàn fún ètùtù ọrọ̀ káàkiri ilẹ̀ Nàìjíríà. ọwọ́ mi mọ́ kànga bẹ́ẹ̀ ni mo sì ṣetán láti fi ohunkóhun ọwọ́ mi mọ́ kànga kúrò nínú ẹ̀sùn ìkówójẹ mo sì lè fi Kùránì búra sí i gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna òun ló sọ èyí di mímọ̀. gómìnà àná ti ìpínlẹ̀ Kaduna èyàn Malam Nasir Ahmad El-Rufai òun ló sọ èyí di mímọ̀ lásìkò tó ń ṣe ètò kan lórí rédíò tí wọ́n pe orúkọ rẹ̀ ní Freedom ní ìpínlẹ̀ Kaduna náà gẹ́gẹ́ bí El-Rufai ṣe sọ ó ní etí òun ti kún bẹ́ẹ̀ ni oríṣiríṣi ẹ̀sùn náà ti fi kàn òun nípa ìwà àjẹbánu àti lílu owó ìpínlẹ̀ Kaduna ní pọ́npọ́ ó ní ṣùgbọ́n ọwọ́ òun rèé funfun lẹ́lẹ̀ kò sì sí ohun tóun kò lè fi búra sí i pàápàá jùlọ nípa ìwé mímọ́ tí ń ṣe Àlùkùránì lópin ìgbà tí àwọn tó jẹ́ aṣíwájú gómìnà tán ti jẹ ṣáájú tán bá ti sọ pé ó yá báyìí òun náà ṣetán láti fi Kùránì búra wípé òun kò ní nǹkan kan ṣe pẹ̀lú owó ìpínlẹ̀ Kaduna ó ní jíjẹ gómìnà tí òun jẹ gómìnà ní ìpínlẹ̀ Kaduna níṣe ni ó já sí wípé òun wá láti wá sin ìpínlẹ̀ náà ni ó ní àtòtílétò lòun bẹ́ẹ̀ ni àgbóhùn ti lómi nínú tẹ́lẹ̀ kó tó di pé òjò ó tún rọ̀ sí i ó ní níṣe ni òun ti ní owó òun tí òun sì ti ní ayọ̀ ọkàn nípa ààyè tó ń wà àti dúkìá òun kó tó di wípé òun jẹ gómìnà ìpínlẹ̀ Kaduna ó ní ọkàn wá sin ìpínlẹ̀ náà ni pé ká sì ṣèwádìí àwọn dáadáa òun kò mú owó kankan lásùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Kaduna ó ní gbogbo àwọn abẹ́sìnkáwọ́ tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n jí owó wọ́n sì ṣe owó ní ìṣekúṣe lásìkò ìjọba òun ó ní wọ́n fi ẹnu àtẹ́ tí wọ́n fi ń kan òun náà ó ní ṣùgbọ́n onígbàgbọ́ ń pé ọlọ́run ọba Allah ó ní ó rí ohun gbogbo tán tí ó ti ṣe ìdájọ́ láàrin òun àti àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn òun yìí ó ní níṣe ni àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú báṣubàṣu àti lílo owó ìlú ní pọ́npọ́ ìyún àjọ EFCC ni wọ́n ti gbé àwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ alásùnmọ́ òun ó ní wọ́n sì ti ń ṣe ìwádìí ó ní tó bá já sí wípé òun lọ́wọ́ nínú jíjí owó àbí lílo owó ní jìbìtì ọ̀rọ̀ náà yóò ti kan òun ó ní ṣùgbọ́n òun sì dákẹ́ òun wòye ibi tí ọlọ́run ọba Allah tí yóò gbà yọ sí gbogbo àwọn ènìyàn tí wọ́n bà orúkọ òun jẹ́ káàkiri ìpínlẹ̀ náà bákan náà ló tún tẹ̀síwájú wípé bọ́n sì ṣe wáyé o kò sí ìfẹ̀yìntì bẹ́ẹ̀ ni kò sí ìsinmi nínú eré òṣèlú ó lóun kàn sí ń wòye ni ó ní tó bá di ọdún 2027 òun yóò tún padà sí inú òṣèlú ó ní ṣùgbọ́n báyìí níṣe ni òun kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ pé bọ́n bá sì ti parí nípa ẹ̀kọ́ tí òun kọ́ yìí òun yóò padà sínú òṣèlú. Látàrí ìwọ́de ìfòpinsí ìjọba burúkú tó wà lóde lónìí èyí tí àwọn ènìyàn tí wọ́n tú yáyà jáde láti ṣe ìfẹ̀hónúhàn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau òun ló ti wá fi páńpẹ́ òfin mú àwọn olùfẹ̀hónúhàn 5 kan ní ìpínlẹ̀ náà.
gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ lólùlù ìpínlẹ̀ Plateau tí ń ṣe Jọ́ọ̀sì ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mọ́ àwọn márùn kan lẹ́yìn tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà tó wáyé ní ìpínlẹ̀ náà. Àwọn agbófinró ó ní wọ́n fi páńpẹ́ òfin mọ́ àwọn márùn náà tí wọ́n sì fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n da omi àlàáfíà rú nígbà tí wọ́n kó àwọn márùn ọ̀hún dé ilé iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau. Níṣe ni wọn kò fi àyè sílẹ̀ fún agbẹjọ́rò wọn tí wọ́n sì fi túláàsì mọ́ àwọn ènìyàn márààrún wípé kí wọ́n máa kọ ọ̀rọ̀ sílẹ̀ ní tipá àti ìkúùkù. Nínú àwọn márùn tí wọ́n mú tí wọ́n fi orúkọ wọn léde òun náà ni Yakubu Idris, Umar Farouk Dandina, Nura Abubakar, Khalid Suleiman àti Umaru Faruku. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, wọ́n ní àwọn kò ṣe nǹkan kan tó tayọ òfin, bẹ́ẹ̀ ni wọ́n kàn déédéé kó àwọn wọ inú ọkọ̀ wípé ó ti yá ní àgọ́ ọlọ́pàá. Ṣùgbọ́n o gbogbo àwọn tí wọ́n ń pè fún ìfẹ̀hónúhàn náà ó ní wọ́n ti sọ wípé kí àwọn agbófinró náà kí wọ́n yọ̀ǹda wọn ní wàràǹṣeṣà kó tó di wípé ọ̀rọ̀ yóò tún bẹ́yìn yọ. Bákan náà ni ọmọ ṣe rí ní ìpínlẹ̀ Rivers èyí ní Port Harcourt nínú ètò jásí wípé àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n gbìyànjú láti ṣe ìwọ́de ó ní àwọn agbófinró àti àwọn ọmọ gànfẹ́ tí ìrètí wà wípé wọ́n jẹ́ òṣìṣẹ́ fún àwọn ẹgbẹ́ olóṣèlú kan ní ìpínlẹ̀ náà ó ní wọ́n tú jáde tí wọ́n sì lé àwọn tí wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún ní agbègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Player Park òpópónà Port Harcourt sí Aba ó ní èyí ti ṣẹlẹ̀ tó sì já sí wípé àwọn olùfẹ̀hónúhàn wọ́n lé wọn ní ìlékùlé tó ní kúlùkù sí sàásálà fún ẹ̀mí rẹ̀ léyìí tí wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì júbà ehoro. Ní ìpínlẹ̀ Kaduna báyìí ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn ọmọ Yorùbá ní àwọn ọ̀dọ́ kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáná sun ní ìpínlẹ̀ náà látàrí èdè àìyedè èyí tó wáyé láàrin wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ní nǹkan bíi ọjọ́ 29 sí òní tí ń ṣe ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ń ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, wọ́n ní àwọn ọ̀dọ́ langba kan tí wọ́n pè wọ́n ní Irate Youth ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ dáná sun ilé àwọn ọmọ Yorùbá ní agboolé wọn léyìí tó já sí pé gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní ìpínlẹ̀ Kaduna ó ní wọ́n sun ilé wọn ní ìsunkúsun tó sì jóná gbúgbú. Àlàyé tí àwọn èèyàn náà tí wọ́n ṣe fún ikọ̀ oníròyìn ó ní wọ́n sọ di mọ̀ wípé arákùnrin kan tó jẹ́ ìkan lára àwọn Haúsá ilẹ̀ náà ó ní ó wọ inú ilé Yorùbá kan lóbìnrin tó sì jí nǹkan ìní arábìnrin ọmọ Yorùbá náà nílò ìtọ́já sí wípé arábìnrin náà fi gbé ta tó sì sọ di mímọ̀ wípé àwọn Haúsá ẹgbẹ́ arákùnrin tó ja olè yìí ó ní wọ́n lù ní ìlùkulù kó tó di wípé wọ́n mú lọ sí ààfin Sakin nígbà tó já sí wípé ibẹ̀ wọn ló ti ṣe bẹ́ẹ̀ tàgbèrè fáyé látàrí àlùbami èyí tí àwọn akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ Haúsá yìí tí wọ́n lù ní ìlùkulù náà lẹ́yìn tí wọ́n ní arákùnrin náà ṣe bẹ́ẹ̀ jágbére fún ayé ó ní àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù ni wọ́n kóra wọn jọ ní mẹ́ni àti méjì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù sí ilé àwọn ọmọ Yorùbá èyí tí wọ́n sọ di mọ̀ wípé ó wà ní agbègbè Jùṣí Ìwájé ní ìdojúkọ báràkì àwọn ọmọ ogun ilẹ̀ yìí èyún Army Baraki tó wà ní Sabongeri ní Zaria ti ṣe ìpínlẹ̀ Kaduna. Wàyí o àwọn tí orí kó yọ nínú ọmọ káàárọ̀ òjìrè náà tó já sí wípé wọ́n ti bà nǹkan ní tó sì ti sun ọkọ̀ àti ilé wọn ní ìsunkúsun ó ní wọ́n ti ń ra ọwọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ènìyàn pàápàá jùlọ ìjọba ìpínlẹ̀ Kaduna pé kí wọ́n wá gbà wọn o nítorí pé láti ọjọ́ 29 títí di èní tí ń ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ó ní wọ́n sì ń ṣọṣẹ́ náà tí wọ́n ń ṣekú pa àwọn ènìyàn ó ní arákùnrin kan nínú àwọn Haúsá ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gún ìkan ní ọ̀bẹ láàrin àwọn tó sì fà lé agbófinró lọ́wọ́ ó ní ṣe ká mọ́ parọ́ tanra wa ní ṣe ni àwọn agbófinró ti filẹ̀ lásìkò tí a fi kó ìròyìn jọ tó sì tẹ̀síwájú wípé pẹ̀lú bí nǹkan ṣe rí yìí ẹ̀mí àwọn òde kí wọ́n tètè ṣùgbọ́n àwọn kó tó di pé àwọn Haúsá náà wọ́n ṣe bẹ́ẹ̀ pa gbogbo ọmọ káàárọ̀ òjìrè tó wà ní ìpínlẹ̀ náà wọ́n pa wọ́n tán. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe bẹ́ẹ̀ ṣàkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ̀nyín ó náà ní àyànfẹ́ Elédùmarè. Ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí ẹ sì má gbàgbé láti láìkì kọ́mẹ́ǹtì kẹsì bá wa share rẹ̀ káàkiri kó lè máa dé tí ìgbọ́ àwọn èèyàn tó kù tí wọ́n ti mọ̀ pé kànìkan wà tó ń sojú ọmọ káàárọ̀ òjìrè nípa ìròyìn ajá àbálẹ̀ títí dìgbà tá a tún máa padà mú ìròyìn míì wá mo lórúkọ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ó dàárọ̀ ọ̀run ayọ̀ lásùn.